Ṣèbí àwọn àgbàlagbà náà ni wọ́n lọ tí wọ́n bọ̀ tí wọ́n ní pé ilẹ̀ tí ò bá tójú ẹni ṣú, wọ́n ní òkùnkùn ẹ̀ ṣòro rìn bẹ́ẹ̀ ohun tá a bá mọ̀ ìwọ̀n òun náà ni jọ̀ọ́ lọ sí irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ń dùn mọ́. Lẹ́yìn ìgbà tí gbajúgbajà òṣèré onítíátà Tóyọ̀sí Adésànyà tí ó jáde tó fi wá sọ ìdí ìyẹn tí ìgbéyàwó rẹ̀ ọlọ́dún 15 years tí ó fi ṣe bẹ́ẹ̀ tó forí ṣánpọ́n o. Ó ní pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfaradà àti àwọn nǹkan tí òun ti fi ẹ̀mí gbé nípa ti ìgbéyàwó òun pẹ̀lú ọkọ òun, ó ní wípé fún èèyàn bí òun yìí, ó ní pé òun ti gbìyànjú láti rí i dájú wípé ìgbéyàwó òun ṣiṣẹ́ pẹ̀lú òun àti ọkọ òun. Ó ní òun ti fìgbà kan kúrò ní ìpínlẹ̀ Èkó tóun sì lọ sí ìlú Àkúrẹ́, ibi tí ó jẹ́ pé wákàtí 4 náà ni òun fi rin ìrìn ọ̀nà tí ó já sí ọ̀nà Àkúrẹ́ ọ̀hún. Ó ní wípé tí òun sì ń wò wípé kò ní dá bẹ́ẹ̀ ni kò ní sunwọ̀n kí eléyìí ba orúkọ òun jẹ́ láwùjọ. Ó lóun gbìyànjú bẹ́ẹ̀ ni òun farajìn fún ìgbéyàwó ọ̀hún kí ó bàa lè jí pé yóò di tí ó ṣiṣẹ́ fún òun àti ọkọ òun. Ó ní gbogbo agbára àti ipá lòun ti sà, ṣùgbọ́n pàbó òun náà ni gbogbo ẹ̀ ń já sí. Ó ní pé gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú agbo òṣèré èèyàn ti tíátà náà ni wọ́n lè jẹ́wọ́ tí wọ́n sì lè jẹ́rìí sí ohun tí òun ń sọ yìí. Ó ní wípé ẹni tí òun fẹ́ kì í kúkú ṣe pé bóyá ó ṣe òun o, ṣùgbọ́n nǹkan ẹyọkan tó kàn ṣe ni wípé ó gba èṣù láàyè pẹ̀lú Sátánì láti wọnú ìgbéyàwó àwọn. Ó ní ibẹ̀ gangan náà ni wàhálà wọn ti bẹ̀rẹ̀ tí òun sì fi ilé tí àwọn díjọ kọ́lẹ̀ tí òun sá àsálà fún ẹ̀mí òun torí wọ́n ní mọ̀jà mọ̀sá ńlá máa kíkanjú lójú ogun. Ẹni tó bá mọ̀jà tí ò mọ̀ sá wọn ní irúfẹ́ ẹrú ẹni bẹ́ẹ̀ wọn a máa bógun lọ ní kó wọn bá bógun lọ lòun ṣe yà kúrò nínú ilé tí òun àti ọkọ òun dìjọ kọ́. Ó ní ìyẹn nìkan tó kọ́ ẹmọ́ tí ì ṣe hà. Ó ní ọkọ òun fi òun lẹ̀ ó gba òkè òkun lọ tí ó sì tó fi owó àárọ̀ òun tó fi lọ rèé bá lọ́hùn torí kí gbogbo ẹ̀bà lè ṣiṣẹ́ papọ̀ náà ni. Ṣùgbọ́n ó wá sọ wípé ẹni tí òun wà pẹ̀lú nísìnyí òun sọ fún wípé òun àti ẹ̀ ò ní fẹ́ra àwọn torí wípé òun ti dá májẹ̀mú wípé ìgbéyàwó yọkan pé báyìí òun náà lòun ó ṣe torí wípé ìgbéyàwó tí àwọn ṣe yìí alárédè níbẹ̀ ilé ẹjọ́ náà ló so àwọn pọ̀ eléyìí tí wọ́n ń pè ní court wedding. Ó ní kódà bí pé Akíntúndé gan lè jẹ́rìí sí torí wípé ó wá sí ìgbéyàwó ti ilé ẹjọ́ kan tí àwọn ṣe ní ìpínlẹ̀ Àkúrẹ́. Ó ní ìgbà tó bá wá sínú ilé àwọn báyìí ni mo ń bóun kó gbogbo oríṣiríṣi oúnjẹ wá o. Ó ní gàrí, ẹ̀bà àti àwọn nǹkan míì náà ló máa ń bóun dì wá sínú ẹrù rẹ̀ láti lè torí dájú wípé òun tó sì ń fi ọkàn láti máa fi bá ìgbéyàwó ọ̀hún lọ. Ó ló wà lára àwọn tó ń bẹ òun pé kí òun má jẹ́ kí ìgbéyàwó yìí kàn túká kó má forí ṣánpọ́n báyìí o. Ó ní nígbà tí àwọn wà ní ilé àwọn àkọ́kọ́ pé àwọn mọ̀lẹ́rìn ń pọnmi ẹni ta ni, ṣùgbọ́n báyìí ó ní wípé Ọlọ́run ti ṣe ìyanu tó jẹ́ pé wọ́n ní àsìkò tí òun àti ọkọ òun jọ wà yìí, ó ní gbogbo àlọ́ fi máa ń gbàdúrà fún ọkọ òun àti iwájú àtẹ̀yìn ẹ̀ òun lòun fi àdúrà túnṣe. Ṣùgbọ́n ó ní gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbààgbà tí wọ́n tún ju òun lọ nídìí iṣẹ́ tíátà ó ní wọ́n lè jẹ́rìí sí tó jẹ́ pé wọ́n ní pé àìmọ̀ ìgbà lòun máa ń lọ sí orí òkè láti lọ rí gba àdúrà. Ṣùgbọ́n wọ́n ní kí Ọlọ́run dákun dábọ̀ kí ó ràn wá lọ́wọ́ ni wọ́n sì ní wípé tí èèyàn bá ti rí wípé nǹkan ti ń lọ bí ẹ̀mí ènìyàn ó ti ya àdí wípé kí èèyàn ó fi lẹ̀ nìyẹn torí ó ní ọmọ ń jíṣẹ́ fún òun láwọn àsìkò yìí wípé tóun ò bá sàsálà fún ẹ̀mí òun ó ṣe é ṣe kó jẹ́ wípé òkú òun náà ni wọ́n gbé jáde kúrò nínú ilé tí òun àti ọkọ òun jọ ń gbé o. Ilé ìgbàlá ní kásáré mú wá fún yín bó jẹ́ pé wọ́n ní ẹjú ẹni tí ó máa là báyìí dídán náà ní kórí tó. Ìyá Wúrà ló jáde tán tó sọ ọ̀rọ̀ di mímọ̀ o wípé orí ló kó òun yọ nínú ìgbéyàwó ọlọ́dún 15 years tí òun ṣe. Ìbàjẹ́ wípé òun dúró sí pé àti gbọ́ kí làwọn èèyàn fẹ́ sọ ni olóṣèṣe kẹ́mi òun kò ti jábọ́ kúrò níbi tí Ọlọ́run hàǹgì ẹ̀ sí o. Ilé ìgbàlá ní kásáré mú wá fún yín bó ṣe ń lọ nígboro ayé. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀sí gbọ́ wá sóde sáà míì tá a bá tún ní nǹkan míì tá a lérò wípé ó yẹ ká yàrá lé kẹ́ ẹ gbọ́ sí